Àtúntò arére ó ṣe mí ní láàánú pé ní ọ̀gànjọ́ òru èní ní aago 2 òru èní Federal Government of Nigeria àwọn pẹ̀lú àwọn àmì wọn kó ọ̀pọ̀lọpọ̀ ammunition ọ̀pọ̀lọpọ̀ sójà pẹ̀lú búdòsà lọ sílé Chief Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ ìbọn ló ń dúró. Ọláyọmí Kóìkí wà lórí live chat tó ti ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Federal Government of Nigeria wọ́n ti pètèpèrò láti pa ẹnu àwa Yorùbá mọ́ lórí agitation tí a ń ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní diaspora ẹ dìde, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin akọni ẹ dìde, nítorí pé Chief Sunday Igboho kò gbé àáké kò gbé àdá lọ bá wọn. Arábìnrin Tẹ́ni Ológo ti ń sọ̀rọ̀ yìí láti bí ọjọ́ mélòó táwọn èèyàn sọ pé ìsọkúsọ ló ń sọ. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìbàdàn ní wákàtí ọ̀wọ̀ yìí. Wọ́n gbé búdòsà láti bá gbogbo ohun tí Chief Sunday Igboho tó ní. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀n ló ń ró pà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 . Ẹ̀yin OPC gbogbo ẹ̀yin ajìjàgbara ẹ dìde ní àpapọ̀. Kò lè ṣẹlẹ̀ kó má ní ọwọ́ gbogbo gómìnà ìpínlẹ̀ Yorùbá nínú, exactly gómìnà Ìbàdàn Ṣèyí Mákindé. Ẹ dìde nítorí pé wọ́n short network lórí Facebook, lórí igbá, lórí àwo gbogbo ẹ̀nà short. Ẹ̀yin Yorùbá lápapọ̀, ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Germany, gbogbo ẹ̀yin tí ẹ wà ní Nàìjíríà lápapọ̀ ẹ dìde. Àkógun lọ bá wọn nílẹ̀ wọn lọ́hùn. Ìjà tó ń bẹ láàrin àwọn pẹ̀lú Boko Haram nígbàtí Federal Government of Nigeria àti gbogbo àwọn ọmọlà láwọn Haúsá Fúlàní tó ń lọ kó àwọn ajagunta wọlé láti Niger, ẹnìkan ò sọ fún wọn pé kán má ṣe nítorí àwa Yorùbá, nítorí ọ̀rọ̀ òdìbò tó ń yí mọ́ra wọn lọ́wọ́. Àwọn láàmì, àwọn immigration, àwọn ọlọ́pàá. Kí ni Chief Sunday Igboho ti ṣe fún wọn? Kí làwọn Ọláyọmí Kóìkí pẹ̀lú gbogbo àwọn guys tó wà níbẹ̀ yẹn? Ṣé ká má lè fi ẹ̀hónú wa hàn ni? Wọ́n bá Chief Sunday Igboho jà lọ́wọ́lọ́wọ́ nínú ilé ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá mi share ohun tó ń lọ́wọ́lọ́wọ́ yìí. Enough is enough. Ní lajú wa sílẹ̀ kí Buhari government kó rán àwọn army pẹ̀lú chief of army staff or chief of navy staff pẹ̀lú àwọn ọlọ́pàá ẹ̀ láti gbé búdòsà lọ sílé Sunday Igboho ní ṣókà láti máa lọ yìnbọn. Bọ́n bá rẹ̀ ti rí ti Sunday ṣe ọ̀n lọ sọ́dọ̀ Olúọ̀fẹ́ Mr. Gani Adams àti káàkiri nítorí pé wọ́n fẹ́ pick àwọn èèyàn wọ̀nyẹn láti pa á lẹ́nu mọ́ ni. Ẹ má ṣe gbà, Ọlọ́run á fún wa ṣe o, ọ̀gànjọ́ òru la wà yìí. All right, bye.